Oore ọ̀fẹ́ bó ti dòdò tó gbé ìyàbò sí. Mo ti sọnù, mo wá mi rí. Ó ṣí sí mi lójú. Ọ̀rọ̀ fẹ́ kọ́ mi kí n bẹ̀rù. Ó sì lẹ́rù mi lọ. Bọ̀rọ̀ fẹ́ náà tí a tó nígbà mo kọ́ gbàgbọ́. Ọ̀pọ̀ ewu àti ìdẹ̀kùn ni mo ti là kọjá. Oore-ọ̀fẹ́ ń pa mí mọ́ dòní, yóò sì sìn mí délé. Lẹ́yìn àìmọye ọdún bẹ́ẹ̀ tá sí ràn bí òórùn, gbogbo ọjọ́ tá ó fi yìn rẹ̀ yóò jù gbà jùlọ. Àmín. Ọlọ́run wa, a gbé yín ga, a fi ìyìn àti ògo àti ọlá fún orúkọ yín lẹ́ẹ̀kan sí, fún oore ọ̀fẹ́ tá a ní láti wá síwájú yín lẹ́ẹ̀kan sí. Olúwa, ògo ni fún orúkọ yín, ìyìn ni fún orúkọ yín Olúwa. Jésù ọmọ Ọlọ́run, jẹ́ bí a ti wá ní àkókò yìí, mo gbàdúrà lórúkọ Jésù pé ẹ ó kọ́ wa, ẹ ó tọ́ wa, ẹ ó fi ọ̀nà yín hàn wá. Oore ọ̀fẹ́ yóò tó, oore ọ̀fẹ́ yóò tó. Bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa tẹ́ ń tọ́ wa Ọlọ́run, ẹ tún fi oore ọ̀fẹ́ kún wa. Ohun gbogbo tẹ́ ẹ ní fún wa, a ó lè gba Ọlọ́run. Ràn wá lọ́wọ́ Ọlọ́run, kí a má yan létí kíkan mọ́, ká má yan létí dídì, ká má yan Ọlọ́run líle. Ohun gbogbo tẹ́ ẹ bá sọ fún wa, ẹ ràn wá lọ́wọ́ láti tẹ̀lé. Fún ògo ẹ̀yin Ọlọ́run nìkan, a dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ibi kíkà wa ní àkókò yìí ni ìwé Mátíù, ìyìnrere Jésù Kristi láti ọwọ́ Mátíù, orí 16 láti ẹsẹ̀ 21 títí dé 23. Láti ìgbà yìí lọ, Jésù bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kedere nípa lílọ sí Jerusalem láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà, àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, kí a sì pa òun, àti ní ọjọ́ kẹta kí ó sì jíǹde. Pétérù mú Jésù sí ẹ̀gbẹ́ kan, ó bẹ̀rẹ̀ sí bá wí pé, kí a má rí Olúwa, èyí kì yóò ṣẹlẹ̀ sí ọ. Jésù pa ojú dà, ó sì wí fún Pétérù pé, kúrò lẹ́yìn mi Sátánì. Ọ ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi. Ìwọ kò ro ohun tí í ṣe ti Ọlọ́run, bí kò ṣe èyí tí í ṣe ènìyàn. Jésù pa ojú dà, ó sì wí fún Pétérù pé, kúrò lẹ́yìn mi, padà lẹ́yìn mi Sátánì. Ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi. Ìwọ kò ro ohun tí í ṣe ti Ọlọ́run, bí kò ṣe ohun tí í ṣe ti ènìyàn. Ibi kíkà ẹ̀ ni a máa wò bí Ọlọ́run bá ṣe ń fún wa ní oore ọ̀fẹ́, yóò máa tọ́ wa sọ́nà láti wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Ohun tí a sì fẹ́ fi ṣe àkórí gbòòrò òní, kúrò lẹ́yìn mi àbí padà lẹ́yìn mi Sátánì. Padà lẹ́yìn mi Sátánì. Ẹ rí i pé àkórí ó lágbára díẹ̀, ṣùgbọ́n mo wòye wípé òun ni Ọlọ́run fẹ́ lò fún wa. Ohun tó sì yà mí lẹ́nu
ohun tó yà mí lẹ́nu níbi tí a kà á ni wípé wọ́n ní Jésù pa ojú dà sí Pétérù ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, abẹnugan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì sọ fún wípé Sátánì ní àfi kó padà nítorí pé ohun ìkọ̀sẹ̀ lọ̀rọ̀ ẹ jẹ́. Kò sí bó ṣe wù kí Jésù sọ̀rọ̀ yìí kọ́kàn ní padà lẹ́yìn mi Sátánì, kúrò lẹ́yìn mi Sátánì, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́. Kò sí bó ṣe sọ̀rọ̀ yìí tó jọ́rọ̀ dídùn létí. Kò sí ìgbékalẹ̀ tí ìbá fún ohun tí ó lè mú Jésù pé Pétérù ní Sátánì tó sì jẹ́ ohun ìkọ̀sẹ̀. Kò sí bó ṣe lè sọ tí a lè sọ wípé ó bára mu, pé nígbà tí Pétérù gbọ́ ló bá ń rẹ́rìn. Nítorí pé padà lẹ́yìn mi ìbátẹ̀ tó Sátánì. Nígbà wo ni Pétérù wá di Sátánì? Nígbà wo ló dèṣù? Nígbà wo ló dẹni tó ń takò Ọlọ́run? Ó nítorí ohun kọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi. Ìwọ kò ro ohun tí ń ṣe ti Ọlọ́run, ọmọ ẹ̀yìn ni o, bí kò ṣe èyí tí í ṣe ènìyàn. So ó fi hàn pé ó ṣeé ṣe bí ènìyàn, bí ọmọ Ọlọ́run ní àkókò kan àti ìgbà kan tó jẹ́ èrò wa, ìwà wa, ó lè má jẹ́ ti Ọlọ́run. Ó ṣeé ṣe fún ènìyàn kí a ta sí àgẹ̀rẹ̀ ká ronú kúrò nínú ìlànà Ọlọ́run tá a sì ní mọ̀. Ó ṣeé ṣe fún ènìyàn bí ọmọ Ọlọ́run láti ronú kúò, kó kàn ronú kúò díẹ̀, kó kàn tasẹ̀ díẹ̀, kó kúò nínú ìlà díẹ̀ àbí ìlànà, kó sì bẹ̀rẹ̀ sí í ronú bí ẹni tí ń takò Ọlọ́run, kí èrò rẹ̀ kó má wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní Jésù ló ṣe sọ fún Pétérù pé béèyàn bá ti ronú kúò nínú ìlànà Ọlọ́run, a kì í pè é ní ọmọ jọ̀ọ́ máa bọ̀ mọ́. Ó ti di ẹni tí ó fẹ́ máa gbèrò Sátánì rú. Ẹni tó bá ti ronú kúò nínú ìlànà tá a kọ sílẹ̀, odi tí a mọ̀, tó bá di pé ó ń wo irú ènìyàn bẹ́ẹ̀, kì í kàn án ṣe àákànfọwọ́ gbá lórí. Ó ti di Sátánì. Bá ó bá sì múrú èèyàn bẹ́ẹ̀ padà sípò, a nílò láti bá a wí. Ìdí nìyí tí Jésù fi sọ̀rọ̀ tó le, tó lágbára fún Pétérù. Ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni pé Sátánì nínú Pétérù ló jáde o. Sátánì ló bínú kúrò. Pétérù bínú kúrò lẹ́yìn Jésù. Sátánì tó fi èrò o ò gbọ́dọ̀ kú. Ìwọ ò gbọ́dọ̀ kú. Eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ. Sátánì ló wà nínú èrò yẹn. Sátánì ló kúrò. Pétérù kọ̀ láti jí kẹ́ Sátánì fa òun lọ pẹ̀lú èrò tó fi sí òun lọ́kàn. Pétérù kọ̀, kò gbà pé kí Sátánì fa òun. Ó mọ̀ wípé òun ti jẹ́ ohun èlò fún láti sọ ohun tí Sátánì ń fẹ́ láti sọ fún Jésù pé kò gbọ́dọ̀ kú. Ṣùgbọ́n pé kó fa òun dání, Pétérù kọ̀, ó lóun ò gbà. Mo sì rí i pé ohun tó burú lénìí nìyí, pàápàá jùlọ ní ìran wa yìí, a ti di létí kíkan, a kì í gbọ́ báwí mọ́. Ìbáwí ti dohun ẹtì. Mo sì rí ọ̀pọ̀lọpọ̀ tán rìnrìn àjò pẹ̀lú Sátánì. Sáà tẹ̀ tí ì sọ padà lẹ́yìn mi Sátánì, káwọn èèyàn tó fọ́n ká. Ó ti wá dohun ẹlẹgẹ́ báyìí láti bá ara wa wí. A ti sọ ohùn wa, èrò wa, ìgbésẹ̀ wa, ìwà wa
ìdàpọ̀ wa di eléyìí tí ó yàtọ̀ fún tọlọ́run. Ohun tá à ń rí lénìí ni pé ohun gbogbo tí n bá ṣe ìmísí látọ̀run wá ni. Ẹlòmíì ti wò wípé òun ti di ọlọ́run míì tí ò lè ṣàṣìṣe, póun ò lè kúrò lórí ìlànà. Bó bá sì kúrò, yóò máa dúró tí ó wẹni tí ó sọ̀rọ̀ sí ni. Oníkà mẹ́sàn-án mọ̀ pé mẹ́sàn-án nìka òun. Ẹni tí ó bá kà ní ń wò. Ẹni tí ó kà tí ó ní pé àǹtí bọ̀dá ìka mẹ́sàn-án lẹni ni tí ó sọ dìjà ní ń wò. Ní àkókò tí wo ti dohun tó burú láti bára wa wí. Bàbá ò lè bá ọmọ wí mọ́. Ìránṣẹ́ Ọlọ́run síra wọn ò lè bára wa wí mọ́. Ìránṣẹ́ Ọlọ́run ò lè bá ọmọ ìjọ wí mọ́. Ó ti wá di wàhálà. Tẹ́ ẹ bá wí ìṣẹ́jú kan pé arákùnrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ń lùlù yẹn, yóò gbélẹ̀ ní ó gba bòmí lọ tí wọ́n fọwọ́ ra lórí, tí wọ́n sọ wípé wọn àmọ́ yí ẹni ṣe gbangba ló ti yẹ kán sọ̀rọ̀ sí ọ. Àwọn nǹkan tí mo wòye nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ojú mi sí àwọn wàhálà tí ń bọ̀, tí ọ̀pọ̀lọpọ̀ yóò máa tẹ̀lé Sátánì àti èrò tó fi sí wọn lọ́kàn, wọ́n máa lọ báyìí. Àwọn kan yóò sì máa lùlù sí wọn lẹ́yìn pé máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ pé kò sí wàhálà, kò sí gbèsè tó gbé àwà lẹ́yìn ẹ̀. Sórí àwọn tó ń sọ̀rọ̀ yẹn, wọ́n ẹ ṣe bàbá. Àwọn tó ń bẹ wí yẹn, wọ́n ẹ ṣe ìránṣẹ́ Ọlọ́run gidi. Sórí bàbá tó ń bẹ wí yẹn kì í ṣe bàbá ẹ̀. Bó bá jẹ́ bàbá ẹ̀ ni kò yẹ kó lù ọ́. Àṣe títí, àṣe débi ẹ̀kọ́. Ibi tó ọmọ ń lọ léèwé, àtó bá ọmọ wí mọ́, àtó sọ̀rọ̀ sí wọn mọ́. Àtó sọ wípé ohun tó ṣe ò dáa. Ìbá wọ pátá wọnú kíláàsì. Ìbá máa yàgbẹ́ sára. Àgbọ́dọ̀ máa sọ pé ìgbẹ́kọ̀ ata ọbẹ̀ ló yí ọ lásọ sára ara nù kúrò. Só ti gbọ́? Kì í ṣègbẹ́ o. Kì í ṣègbẹ́ o. Bó wọ pátá sí ìdíbà ni bó ni ṣòkòtò ẹ̀ ṣe gùn tó báyìí. Ṣé ṣòkòtò ó ṣe rà ni? Ká tẹ̀ tó máa sọ̀rọ̀ gidi pé èmi gan mọ̀ fẹ́ràn ẹ̀ o ní tá a mọ̀ wípé kì í sọ̀nà. A jọ mọ̀ wípé kì í sọ̀nà ni. Jésù bá Pétérù wí, ó ní padà lẹ́yìn mi. Sáà gbọ́ wípé Pétérù padà. Sátánì ló kò lẹ́yìn ẹ̀. Pétérù dúró gbọ̀n. Bọ̀dá ọmọ ó ti wá burú lénìí pé bí tóbi bá bá ọmọ ẹ̀ wí, yóò máa kọ sórí Facebook àbáwọn nǹkan mi pé màmá mi ń bá mi lọ́wọ́ báyìí, bàbá mi ń bá mi lọ́wọ́ báyìí, inú sì ń bí mi. Àwọn mi á dẹ̀ wọ́n sì máa sọ fún mi pé ìbániwíbò tó bá gbà fún wọn, máa gbà fún wọn. Ẹ̀wọ́ á wà lẹ́yìn ẹ̀, a lè gbé wọn lọ ilé ẹjọ́, a lè gbé wọn lọ kí là á rí tán. A ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi àṣà Sátánì fi bà èrò àti ìmọ̀ Ọlọ́run jẹ́. Ó ti wá burú, ó ti lé láti bá ọmọ wa wí, láti bá ara wí nínú ìgbàgbọ́. Ohun tá a máa ṣe ni pé ká sá máa rẹ́rìn síra wa. Ká máa sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ, mo gba tiẹ̀, èèyàn gidi ni ọ́, ò ní wàhálà, ọmọ Ọlọ́run ni ọ́, èrò Ọlọ́run ló rò. Gbogbo ìgbésẹ̀ báyìí wo àtọ̀run ló ti wá. Bí Ọlọ́run ti ràn wá lọ́wọ́, a máa wo ìpele méjì ìbániwí gẹ́gẹ́ bí òbí sí ọmọ àbí ọmọ sí òbí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí a ti ní agbára bí òbí láti bá ọmọ wa wí, bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà ní oore ọ̀fẹ́ ní abẹ́ Ọlọ́run láti tọ́ àwa náà sọ́nà. Ìdí ni wípé kì í ṣe gbogbo ìgbà la lè ronú nínú ìlànà Ọlọ́run. Kì í ṣe gbogbo ìgbà la lè ronú bí ìlànà Ọlọ́run. Ìpele kejì ni láti wo ìbániwí nínú ìjọ Ọlọ́run. A ti sọ dídá, ó ti di nǹkan mi. Àìtẹ̀ tí pé Sátánì rárá. Gbogbo akọrin la kó pọ̀ pé orin tí ẹ ń kọ yìí, ọ̀gá akọrin ti yarí. Wọ́n ti sọ wípé ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn ò wọṣọ, àwọn ò kọrin. Kò sẹ́ni tí ó lu dùrù, kò sẹ́ni tí ó lùlù, kò sẹ́ni tí ó kọrin. Àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi.
níta ẹ̀ ń ṣe nìyẹn kàkà kẹ́ ẹ kọ sátánì lẹ̀ àtèrò rẹ̀, ẹ̀yin àti sátánì lẹ́jọ́ ń lọ. Ìbániwí ò wọ̀ wá létí mọ́. A máa yẹ àwọn ìpele wò bí Ọlọ́run ṣe ràn wá lọ́wọ́. Ó lè gbà wá ní àkókò díẹ̀ ìbániwí. Kí ni àwọn àṣìṣe tí a ti ṣe nínú ìbániwí? Nígbà tí òbí tí wọ́n bá ní ìfọwọ́sowọ́pọ̀ láti bá ọmọ wí, kí ni ìbániwí tó lè ṣẹlẹ̀ nínú ìjọ? Báwo ni ìpéjọpọ̀ tiyín yóò ṣe bá yàn wí? Ṣùgbọ́n tí àwọn ìpéjọpọ̀ míì yóò fi ìlù àti ẹ̀yẹ gbà ẹni náà wọlé wípé wò ó máa lọ o. Àwọn tí ń bọ̀ wí wọn kì í sọmọ Ọlọ́run, àgbà àyàpátá gbáà ni wọ́n. Ẹ gbọ́ nǹkan kan tí Bíbélì sọ nípa ìbániwí nínú ìwé Hébérù orí 12. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ìwé Hébérù orí 12 láti ẹsẹ̀ 5 títí dé 11. Ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ó ń bá yín sọ̀rọ̀ bí ọmọ pé, ọmọ mi, má ṣaláì ní ìbáwí Olúwa. Kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ń ti ọwọ́ rẹ̀ bá ọ wí, nítorí pé ẹni tí Ọlọ́run fẹ́ òun ní báwí, a sì máa na olúkúlùkù ọmọ tí òun tẹ́wọ́ gbà. Ẹ máa ní sùúrù lábẹ́ ìbáwí. Ọlọ́run bá wa lò bí ọmọ ni, nítorí pé ọmọ wo ní ń bẹ tí baba kì í báwí? Ṣùgbọ́n bí ẹ̀yin bá wà láìsí ìbáwí, nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni yín? Ẹ kì í ṣe ọmọ. Pẹ̀lúpẹ̀lú, àwa ní bàbá wa nípa ti ara tí ó ń tọ́ wa, àwa sì ń bu ọlá fún wọn. Kò á yẹ kí a kúkú tẹríba fún bàbá àwọn ẹ̀mí kí a sì yè, nítorí wọ́n tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó ti dára lójú wọn. Ṣùgbọ́n òun tọ́ wa fún èrè wa, kí àwa lè ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀. Gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí bí kò ṣe ìbànújẹ́, ṣùgbọ́n níkẹyìn yóò so èso àlàáfíà fún àwọn tí a tọ́ nípa rẹ̀, àní èso òdodo. Hallelujah, hallelujah. Àṣé olùkọ́ Bíbélì wọ́n ti rí síwájú. Wọ́n ti rí àkókò tí ìbániwí yóò di wàhálà, táwọn èèyàn yóò fi tìbànújẹ́ ni wọ́n tẹ̀lé Sátánì lọ. Kò síbi tá a ti ń bániwí tínú ẹni máa ń dùn. A kì í bániwí ká rẹ́rìn-ín, ṣùgbọ́n a máa ń fi ayọ̀ gbà nítorí pé a mọ̀ pé ó ní èrè nínú. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ ará? Ìwọ tó ń gbọ́ mi, kí ló ń ṣẹlẹ̀? Ìbániwí ló fi lọ dájọ́ tiẹ̀ lẹ̀. Wọ́n ní bọ̀dá, kí ló dé? Agbọ́pẹ́ ti níyàwó, ẹ tó ń tẹ̀lé ọmọ akọrin. Ó ní wọ́n ṣe lè pè ọ́ sáàrin ìjọ. Ó ní wọ́n ṣe lè pè gbìmọ̀ lé ẹ lórí. Ó ní wọ́n ṣe lè pè ìyàwó ẹ síbẹ̀. Ó ní wọ́n ṣe lè pa àwọn ọmọ ẹ síbẹ̀. Ó sì ń sọnù lọ báyìí. Ó ti níjọ lóòótọ́, èrò ti pọ̀ nú ẹ̀. Ẹ kọrin hallelujah, ẹ kọrin ògo, ẹ kọrin ìyìn, ẹ ń kọ gbogbo ẹ̀, inú ẹ̀ ń dùn. Àbí bẹ́ẹ̀ kọ́? Gbọ́ mi dáadáa o. Ẹni tí ò lójú kò lè fọ̀nà hàn ẹlòmíì o. Ẹni tí ó kọ ìbáwí kò lè bá ni wí o. Ọ̀rọ̀ Ọlọ́run gan ìbáwí ni o. Kò sí bó ṣe sọ tí ò yá àwọn èèyàn. Ó kàn máa gbọ́ ni pé àìsíta lágbájá ó ti lọ lóyún, ìsá tẹ̀mẹ̀dù bá a ṣe ń kọ́ ọ lọ́rọ̀ Ọlọ́run tó. Ó sáà sọ nǹkan kan. Kò sí ní tó ń sọ, nítorí pé aṣòdì ni ọmọ onínàkúnà ni tó nílò láti padà wálé. Ó tí ì kọ́ nǹkan kan. Ẹ tí ì bẹ̀rẹ̀ ohunkóhun, nítorí pé ìwọ fúnra ẹ ẹni tó kọ ìbáwí ni ọ́. Ó ní a máa ń rẹ̀wẹ̀sì nígbà tá a bá ń bá wa wí, nítorí pé bí Ọlọ́run bá fẹ́ èèyàn ni máa ń pè sákìyèsí nǹkan. Ẹ má gbàgbé ibi tá a kà á pé Pétérù ní Sátánì síbẹ̀ kò lọ pẹ̀lú Sátánì, kò sáré jáde pẹ̀lú ẹ̀. Ó mọ̀ wípé lóòótọ́ èrò kó sì sọ wípé kó káwọn tó kù jọ wo nǹkan tí Jésù ń bò ń sọ, ṣé ó yẹ kó máa pè òun Sátánì? Bó bá tẹ̀ ní òun bá wí, ó yẹ kó bọ̀ ń wí ní kọ̀kọ̀ ni, ó yẹ kó pè, àbí ń tá a sọ dì nìyí. Ṣé Bíbélì ní ìbáwí gbagba ó sàn ju ìfẹ́ ìkọ̀kọ̀ lọ?
àbí bẹ́ẹ̀ kọ́ ni bíbélì wí, àti ń yí padà àti ń sọ lọ́rọ̀ tútù, ẹja máa bá a lọ bẹ́ẹ̀ wọ́n dé lọ mò ń wẹ̀ ẹ̀yìn rẹ̀, ẹja máa bá a lọ ká wo ibi tá a bá dé. Ṣé bó ti rọrùn lénìí fún ọmọ láti gbé bàbá ẹ̀ lọ sílé ẹjọ́ kó sọ̀rọ̀ búburú sóhun, ẹja máa bá a lọ, ẹja wo ibi tá a bá dé. Àwa bàbá tá a ní ìran, àwa tí Ọlọ́run bá wí, Ọlọ́run tọ́lọ́run tọ́, àwa náà là ń bá yé àwọn ọmọ ẹ̀ jẹ́ o. A ní tí ì kú nígbà tá a máa rérè iṣẹ́ ọwọ́ wa lára wọn, kò sí wàhálà o. Àkókò ń bọ̀ tí wọ́n sọ wípé ńgbọ̀ bá ti pa 70 ọdún, ogún 4 ọdún, tí wọ́n sọ wípé ó yẹ kí bàbá ti kú, tí wọ́n sì gbé wa lọ ilé ẹjọ́ pé bàbá ẹ kó ń lé mi, ó ti yẹ kẹ́ ẹ kú. Àti ìrí nǹkan kan, nítorí pé Ọlọ́run yóò máa fi ìmísí sórí ọ̀rọ̀ rẹ̀ láti tú àṣírí Sátánì àwọn tí ó ṣẹlẹ̀ lọ́la nígbà tí a bá padà sórí ìpìlẹ̀. Tá a bá padà sórí ìpìlẹ̀, kò sí ìbániwí tí ń rọrùn o, ṣùgbọ́n ẹ má jẹ́ á rẹ̀wẹ̀sì lábẹ́ ìbáwí. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò tọ́ wa, yóò ràn wá lọ́wọ́, yóò fi oore ọ̀fẹ́ rẹ̀ yóò fi fún wa. A gbàdúrà bí a ti ń dánu dúró ní àkókò yìí. Ọlọ́run ràn mí lọ́wọ́ láti dáríjì gbogbo àwọn tó ti ṣẹ̀ mí nígbà tán bá mi wí tí mo lo etí kunkun. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tán gbà ò tẹ́ mi lọ́rùn, ṣùgbọ́n Olúwa mo dáríjì wọ́n. Ìbáwí rere fún èmi náà ni, Olúwa jọ̀ọ́ ràn mí lọ́wọ́ láti dáríjì wọn. Ó dàbí pé nínú èrò mi mo ní ìbáwí wọn dá, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà ò dá. Ṣùgbọ́n Jésù jọ̀ọ́ léni dáríjì wọn. Ẹ já bẹ̀rẹ̀ sí bí Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ sí bí Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ sí bí Ọlọ́run bẹ́ẹ̀. Bákan náà ó gbàdúrà, ó sọ fún Ọlọ́run, Olúwa ràn mí lọ́wọ́ láti máa ṣe àkóso, láti máa wo ọkàn mi ní ìgbà gbogbo, kí n máa wo gbogbo ọ̀nà tó nílò ìbáwí. Olúwa ràn mí lọ́wọ́ láti máa ṣe àkóso, láti máa yẹ ọkàn mi wò ní ìgbà gbogbo. Jẹ́ kí n lè máa rí àwọn ibi tó nílò ìbáwí nínú ayé mi lórúkọ Jésù Olúwa. Ọlọ́run á gbé yín ga lẹ́ẹ̀kan sí fún ọ̀rọ̀ yín. Ògo ni fún orúkọ yín. Mo gbàdúrà pé bí ẹ̀kọ́ yìí ti ń tẹ̀síwájú, ẹ ràn wá lọ́wọ́. Sátánì ò ní ríbi sá sí. Bí Ọlọ́run ti ń bá wa wí, tí ó ń lo àwọn èèyàn láti bá wa wí, Sátánì ni ó lọ, àwa ò ní tẹ̀lé lọ. A ò ní tẹ̀lé lọ sínú òkùnkùn, a ní tẹ̀lé lọ sínú ọgbọ́n àìnísàlẹ̀. Mo gbàdúrà pé ó sì tú àṣírí rẹ̀ nínú ẹ̀kọ́ yìí fún ògo ẹ̀yin Ọlọ́run nìkan. Agbẹ́ngàn Ọlọ́run wa nítorí pé ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà. Àmín.